Ẹ káàbọ̀ padà. Nínú fídíò yìí màá máa ṣàlàyé transpose of a matrix. Kí ni à ń pè ní transpose of a matrix? The transpose of matrix A á máa kọ pé kí ni o AT ṣó ti yé wa báhun, A raised to power T. Tá bá ní A raised to power T òun ni transpose of A. Transpose of A ni pé kó máa yí row padà sí column kó sì máa yí column padà sí row. In tí mò ń sọ leléyìí, ká pé A mi jẹ́ A11, A12, A21, A22. Á já sí pé transpose of A eléyìí tá a máa ń kọ báyìí yóò máa jẹ́ pé kí ni o, kó yí row rẹ̀ kó yí padà sí column. Ìpadàbọ̀ abìjà rẹ̀ ó rí pé row ni o, á já sí pé ó sọ di column, yóò máa jẹ́ kí ni o, A11, A12. Ó yá, ó tún yí ẹlẹ́ẹ̀kejì náà, òun náà jẹ́ A21, A22. Ṣó ti yé wa báhun? Ó rí pé kò le rárá. Tàbí kó ṣe kí ni o, tó bá fẹ́ ṣe o lè gbé eléyìí, ó rí pé column ni ó yí sí row, ó dẹ̀ yí sí column eléyìí tó bá ti rọ̀ ọ́ lọ́rùn nínú méjèèjì. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, jẹ́ ń fún wa ní àpẹẹrẹ. So ká pé if A is equal to 21015, find A transpose. Má gbàgbé kí ni mo pè ní transpose òun náà ni pé kí o ṣe kí ni, kó yí row rẹ̀ kó yípo sí column, kó sì yí column kó yípo sí row. Á já sí pé eléyìí o, ó rí pé column tẹ́lẹ̀ ó yá já yí sí row, yóò máa jẹ́ 20. Ó tún mú kejì náà bákan náà ẹ̀wẹ̀ 115. Ó dáa, tó bá yé wa, ẹ jẹ́ n tún fún wa ní àpẹẹrẹ mìíràn. Àpẹẹrẹ. So wọ́n ní ká sọ pé P mi ó jẹ́ 325,417 tí Q mi sì ń ṣe 6 minus 1, 5302. Ṣó ti yé mi báyìí? So ìbéèrè mi wá sọ pé kí ni o, alákọ̀ọ́kọ́, number 1, find P transpose, Q transpose. Ẹlẹ́ẹ̀kejì, is PQ defined? Wọ́n ní ṣé P àti Q so define? If yes, find PQ transpose. Pé ká wá PQ transpose. Láti ṣe eléyìí kò yé rárá. Ó rí pé mo sọ fún ọ pé transpose ni àpadà bọ̀ sí row sí column àti column sí bọ́ sí row. Àwa ní P mi kó jẹ́ 325,417. Á já sí pé P transpose mi kí ni ó máa jẹ́ o? Ó yá, kí n yí column yìí kí n máa yí sí row. Tó bá yí talákọ̀ọ́kọ́ ó máa ní 34. Ẹlẹ́ẹ̀kejì náà ńkọ́ o? 21. Ẹlẹ́ẹ̀kẹta ńkọ́? 57. Ó rí pé tó bá wò ó dáadáa, ká pé n bá ní order mi pé ó jẹ́ n by n. Tó bá ti wá transpose rẹ̀, ó máa ní kí ni o? Yóò máa di n by m. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó rí pé tó bá wo order P wa, ó rí pé order P kí ló jẹ́ o? Order P jẹ́ 2 by 3. Ó rí pé nígbà tí mo find the order P transpose kí ló fún mi o? Ó fún mi ní 3 by 2. Ó gbọ́dọ̀ dìyun mọ́wọ́. Ó yá, kí ni Q transpose mi ó jẹ́ o? Jẹ́ n kọ Q wá kó lè yé wa. Ó rí pé wọ́n ní Q wá 6 minus 1, 5302. Á já sí pé Q transpose mi ó máa jẹ́ kí ni o? Kí n máa yí column kí n máa yí padà sí row. Ó yá, yóò máa jẹ́ 650. Ó yá, tún yí eléyìí náà wọ̀ wá. Òun náà máa jẹ́ kí ni o? -132. Ṣó ti yé wa báhun? Ǹjẹ́ tí eléyìí bá yé wa, já lọ sí àpẹẹrẹ kejì. Wọ́n ní is PQ defined? Má gbàgbé pé nínú fídíò eléyìí tí mo ṣe kọjá lórí multiplication, mo sọ fún ọ pé ó mọ̀ bóyá nǹkan wá define tàbí ó wá conformable. So bóyá láti ṣe kí ni o, ó wá order wọn. Tó bá jẹ́ pé column matrix alákọ̀ọ́kọ́ ó papọ̀ mọ́ row matrix ẹlẹ́ẹ̀kejì, á já sí pé wọ́n wá conformable nìyẹn. So tá bá fẹ́ ṣe, so PQ defined. Ó rí pé kí ni order P mi? Ó rí pé tó bá wo order P mi gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé 2 by 3. Tí order Q dẹ̀ sì jẹ́ kí ni o? 3 by 2.
so order of Q ó jẹ́ kí ni o 3/2 ó rí pé kólọ́ọ̀mù P ó papọ̀ mọ́ row Q àjá sí pé tó bá multiply àwọn méjèèjì papọ̀ ó lè multiply wọn tó bá sì multiply wọn matrix tó mọ ní yóò mọ jẹ́ 2/2 ó yẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ PQ kí ni P mi tó bá gbàgbé a ní 3 2 5 4 1 7 so tí Q mi dẹ̀ sì ń ṣe kí ni o 6 minus 1 5 3 0 2 má dẹ̀ sì gbàgbé pé tó bá fẹ́ multiply matrix kan pẹ̀lú mìíràn ó mọ multiply row àti kí ni o pẹ̀lú columns row kan pẹ̀lú gbogbo àwọn columns yẹn àjá sí pé tí n bá fẹ́ mọ columns alákọ̀ọ́kọ́ yín kọ́kọ́ multiply row yìí pẹ̀lú column alákọ̀ọ́kọ́ yín mọ column yìí tí n bá fẹ́ mọ column ẹlẹ́ẹ̀kejì yín multiply row yìí pẹ̀lú column eléyìí náà títí kódà kó ní column ẹgbẹ̀rún ó mọ multiply row kan pẹ̀lú gbogbo column yẹn bó ló dẹ̀ ṣe máa multiply row pẹ̀lú column náà ni pé kí ni o alákọ̀ọ́kọ́ row yìí times alákọ̀ọ́kọ́ column yìí plus ẹlẹ́ẹ̀kejì times ẹlẹ́ẹ̀kejì plus ẹlẹ́ẹ̀kẹta times ẹlẹ́ẹ̀kẹta àjá sí pé ó mọ jẹ́ 3 times 6 18 plus 2 times 5 10 plus 5 times 0 0 óyá ó rí pé a ti mọ column yìí tá bá tún fẹ́ mọ column yìí náà ńkọ́ 3 times minus 1 minus 3 plus 2 times 3 6 plus 5 times 2 which is 10 óyá ó rí pé kò sí column mìíràn mọ́ mo sọ fún kápó pé ẹgbẹ̀rún ó mọ tẹ̀síwájú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò pé bẹ́ẹ̀ ó tún bọ́ sí row ẹlẹ́ẹ̀kejì ó tún mú row yìí ó fi multiply gbogbo àwọn column yẹn tó bá jẹ́ pé mo fẹ́ fi multiply tálákọ̀ọ́kọ́ yóò mọ jẹ́ 4 times 6 24 tó bá ti gbàgbé lọ sí fídíò mi lórí multiplication plus 1 times 5 5 7 times 0 0 óyá 4 times minus 1 minus 4 1 times 3 3 7 times 2 14 ó rí pé tó bá ṣe síwájú sí kí ni mọ́ ní 28 minus 3 plus 6 3 3 plus 10 13 29 so minus 1 lè náà mọ jẹ́ 13 ó rí pé PQ mi ó jẹ́ kí ni o 28 13 29 13 àjá sí pé tó bá fẹ́ find the transpose ńkọ́ òun náà ni kó mọ yí row rẹ padà sí columns so ó rí pé column wa leléyìí tẹ́lẹ̀ jẹ́ á yí padà sí row yóò jẹ́ 28 29 óyá ó tún wọ ẹlẹ́ẹ̀kejì náà ó jẹ́ 13 13 eléyìí ni bó ṣe mọ wá transpose tí à ń pè kí ni o ìyípadà row sí column àti ìyípadà column sí row jẹ́ tí eléyìí bá yé ọ mò ń gbìyànjú láti like fídíò mi kó dẹ̀ bá mi subscribe pẹ̀lú kó dẹ̀ bá ń sọ fún àwọn akẹgbẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ títí máa fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ ó ṣé lọ́pọ̀lọpọ̀